ẹ̀yin Tọ́pẹ́yẹmí mú tún gbèdé kẹ̀ríkẹ̀rí ẹ wá wo fíìmù tí mo tún fẹ́ rẹ́kọ́mẹ́ǹdì fún yín. Ọpẹ́yẹmí tún ti dé, ẹ káàbọ̀ sórí Ọpẹ́yẹmí Onítàn. Gàlégàlé ni mo mú wá. Ó yẹ kẹ́ ẹ mọ ọmọ yín, ó yẹ kẹ́ ẹ mọ Bimbo Adebayo, she no dey rest. Òun àti Wunmi Toríọlá bí mẹ́ni tó ṣe kinní jùlọ láàrin òun àti Wunmi Toríọlá, àmọ́ eléyìí ó lè pariwo kú. Bimbo lè pariwo kú. Tẹ́ bá ti wo Gàlégàlé part 1 part 2 lélẹ̀, ẹ lọ wo nǹkan tó padà gbẹ̀yìn Bimbo Adebayo nínú fíìmù yìí, as in character to play ni, not her in real life. ṣóyè yín tá a bá ń sọ̀rọ̀ ká máa là. Ṣé ìyàwó gidi lélẹ̀? Ẹ̀yin náà kọ́kọ́ wò bí ó ṣe kọ́kọ́ wọlé. Ṣé ìyàwó gidi lélẹ̀? Fún àwa tí àbá tí wo part 1 ẹ̀ mo recommend fíìmù ìfín ẹ lọ wò ó kẹ́ ẹ wo nǹkan tó ṣe nínú part 1 bó ṣe máa ń ṣe rè kó máa pariwo lé ọkọ. Ṣé ẹ̀dẹ̀ wàá mọ̀ nǹkan? Ẹ jẹ́ n sọ díẹ̀ fún yín. Kí lady tó rí ọkọ kò easy fún ọ. Ṣé irú ẹ̀ ló yẹ kó wá rí ọkọ tán kó tún máa wá hùwà báyìí? Ẹ jẹ́ n fún yín díẹ̀ sí ẹ mo ní ẹ lọ́kọ ni, kí ló dé tó fẹ́ fàyè mi jẹ́? Kí ló dé tó fẹ́ kọ́ mi lẹ́yìn ọkọ mi? Ṣó fẹ́ gbà sọ lára mi tó fẹ́ jà mí sí wọ́n wò ni? Kí ló dé? Kí ló dé náà? Kí ló tó ń parí? Why you yelling at me? Kí ló dé? Kéde o! Kò ní ilé ẹgbẹ́ kan sọ fún tọkọ. Ẹni tó bá. ẹ̀yin tèmi, ṣé ìyàwó gidi á máa ṣe báyìí? Ṣé ìyàwó gidi tí wọ́n tọ́ ń lé gidi ṣá máa hùwà báyìí? Títí kan ìyá, títí kan àbúrò, títí kan àwọn òṣìṣẹ́, bó ṣe máa gbé àyà sókè rè. Ẹ wò, ṣé ìwà gidi ló fẹ́ wù bíbí bá ẹ wò. Ẹni tó bá ní orí kòrò tẹ́yẹ ní wọ́n náà máa ṣẹlẹ̀ nínú lẹ́yìn ẹni. Kí ni ọkọ ṣẹlẹ̀? Kí ni ọkọ tó dé náà? Why you yelling at me? Wẹ̀rẹ̀ máa tàbí ọbẹ̀ ò fẹ́ sọ̀rọ̀. Ìwọ ni kí n lè lọ́wọ́ ẹ̀. ẹ̀yin tèmi àmọ́kọ àmọ̀yàwó Gàlégàlé woman yìí pọ̀ bọ́ máa fẹ́ kẹ́ ẹ lọ wo fíìmù yìí o, máa fẹ́ kẹ́ ẹ lọ wo, ẹ support Bimbo Adebayo. Sherry, as usual, as you know your baby girl, I'm not gonna come here and recommend a bullshit film for you. No, I don't do that. Fíìmù tí n bá recommend fún yín, movie tí n bá recommend fún yín, ó yẹ kẹ́ ẹ mọ̀ pé top notch ni fún àwa obìnrin láti kẹ́kọ̀ọ́ ní ilé nípa ìgbéyàwó lélẹ́yìn, nípa marriage ni. Tí ojú èèyàn rí nǹkan tí lady yìí rí kó tó marry, ó dẹ̀ wá lọ́kọ nìyẹn, ó bímọ. Ẹ jẹ́ kí n fi nǹkan kan wọ̀nyí bí báyìí, nǹkan tí ó ń ṣẹlẹ̀ tó jẹ́ wípé ọmọ ẹ̀ kékeré gan mọ̀ wípé mọ́mì. Tó bẹ̀rẹ̀ sí ní rọjọ́ mi káàkiri fáwọn olórí burúkú àtàjẹ́ àtẹ̀rọ. Wo dé yẹn sọ sórí èyí tó wù kó ti tiẹ̀. Ṣùgbọ́n ní oṣù fẹ́ràn àkùnrin àti ọ̀rẹ́ ẹ̀rọ mẹ́ta àkùnrin fún àti kọ́ni mọ́tò kọjá lákùnrin àwọn tó fẹ́ fi àwọn àkùnrin ṣẹlẹ̀. You know what? I don't have your time today. I don't have time for this. ẹ̀yin tèmi, ṣé ìwà ni tó wù yẹn tó jẹ́ wípé ọmọ ẹ̀ tó jẹ́ ọmọ kékeré ìgan wò pé àmọ́ mi wetin you wan do? You wan beat my daddy? You wan slap my daddy? Ṣé ìwà lélẹ̀? Ẹ̀yin tèmi má jẹ́ n ba fíìmù jẹ́ fún yín. Kí ni ó gbọ́n ẹ̀yin lédi gangan pẹ̀lú gbogbo wa Gàlégàlé ẹ̀? Màmá fẹ́ kẹ́ ẹ lọ wò ó torí ó padà ṣe nǹkan fún ìyá ẹ̀ àbúrò ẹ̀, gbogbo wọn padà sá fún. Ó dàbí pé mo ti fẹ́ máa bàjẹ́ bẹ́ẹ̀ yẹn, ẹ má jẹ́ n sọ́tọ̀ fún yín. ẹ̀yin Tọ́pẹ́yẹmí, ẹ tètè lọ. But before you go, before you click out of this video, please help your baby girl, support your baby girl here as well. Like this video before you go, and I will see you next time. Ẹ lọ wo Gàlégàlé part 2. Tẹ́ bá ti wo part 1, ẹ lọ wo part 1. So it's a very interesting movie and you are going to love it. Thank you so much for watching, and I will see you next time. Bye for now.